àwọn ọkọ mi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi, àwọn tó lè pè mí, àwọn tó ń bínú àwọn fámìlì ẹ̀. Báwo mo ṣe lè lé ìyàwó àtọmọ gbà? Ẹ mọ̀ kí mo nífẹ̀ẹ́ ìyàwó mi àtàwọn ọmọ mi kọjá anything. Ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ wá wọn lẹ́yìn ìgbà tẹ́ ẹni kan máa lọ? Ǹjẹ́ ẹ wá wọn kàn? Ǹjẹ́ ẹ pè wọ́n lóòrèkóòrè pé ó mọ̀dí tí mo ṣe ní kẹ́ ẹ sá fúnlé o? Ǹjẹ́ ẹ gbé ìgbésẹ̀ kankan? In fact, nípa tí pípé yẹn kò sígbà tá a kì í pè. Di òní. Mo ti pe ọmọ mi lónìí, my second daughter. Kì í ṣe bí ti báwọn. Mi ò lè fi wọ́n kalẹ̀. Owó kan ni mo rí pé mi ò ní sẹ́ndì torí pé mo ṣe wà health mi is very bad. Kí ni àwọn nǹkan tó ń ṣe yín nínú àgọ́ ara? A dáa fún yín. Ṣé ẹ rí lásìgbà tí mo ti mọ àṣírí yẹn pé ìyàwó mi tó ti mọ̀ pé mo ti mọ̀. Ṣé àṣírí wo ni nípa ìyàwó yín? Pé ó lọ bí ọmọ wá láti ta. Àti ìgbà yẹn ìyàwó mi ti fi nǹkan tó ń jẹ fún mi ò mọ̀. Bíi májèlé? Bẹ́ẹ̀ ni. Ṣé ibi tí wọ́n bẹ̀rẹ̀ ní pé nǹkan ọmọkùnrin ni àwa sá wọlé àmọ́ nígbà tí wọ́n tan fíríjì kí ló ń ṣẹlẹ̀ máa ń sọ fún èmi àti ẹ̀ lájọ mọ́ lọ sí hospital. Àjọ alágbo káàkiri kí ní kò ṣiṣẹ́ torí pé kò tó ń jẹ fún àgbẹ̀dọ́ náà èyí ò jẹ fúnra sí. Báwo lè ṣe mọ̀ pé wọ́n fi májèlé sínú oúnjẹ fún yín? Ṣé ẹ rí ìgbà yẹn health ló ti wá ń wà complicated, ṣé òyìnbó yẹ pọ̀ ṣá ó ti wá ní mo ṣàgbéra kí n kú lọ ṣe general àyẹ̀wò gbogbo ara. So mo dé hospital doctor ẹ kọ fún mi a lọ san 15,000 lóńdó ni o gbàtà gbé mo ṣe test mo return ẹ mo return result fún doctor wù báyìí ó dẹ̀ ṣí drop ó ń wò mí ó di ó sọ síbẹ̀ ó fi kíìtì ó bá fèsì Mr. Man, there is nothing wrong with you. Bí mo ṣe ọmọdé àná ìyá ni kò sí onígbò there is nothing wrong with you. Mo ní kò possible. Ó ní kò sí òtún ṣe ní mo ní ok kò sí wàhálà. Ẹ fún mi result mi kí n máa lọ. Ẹ̀yẹ pẹ̀lú nǹkan doctor. Àwọn ọ̀sọ́dọ̀ doctor mi. I will not give it to you. Ohun tí mo fowó mi ṣe. 15,000 lọ pé kò sí wàhálà tí mo ní. Pàánù tó ti yẹ. Kò fún wà lẹ́wọ̀ fún mi. Ó gbé sínú ìyàwó mi. Bí ọmọ tí mo gbà. Ohun tó ṣẹlẹ̀ yìí. Ṣé ìlú tó mú yín sọ pé ìyàwó yín fi májèlé sóúnjẹ fún yín? After that, ṣe bí ọ̀rọ̀ mi ò yé mi. Ojú náà ni wọ́n sọ fún mi pé son, someone who close to you have been putting a substance in your food. Níjọ́ tí mo sọ fún àwọn àmì báyìí níbí báyìí, àgbọ̀n pé kí n dáre tó ń sọ yìí. Màá give message mi, òun á rìn. Màá ní ṣe believe, táwọn ò believe, màá ní ìwé. Ẹ̀mí sì máa ń ṣe àtọ̀dọ̀ lọ́nà. Bẹ́ẹ̀ lọ àtàdé ṣẹlẹ̀. Èmi gan wò pé mo ń jẹun tààrà, ilé mo ti ń jẹun. Táwa ni tó súnmọ́ mi tó ń fi oúnjẹ sí nǹkan sí oúnjẹ fún mi. Mi ò ṣàkíyèsí ara, mi ò tiẹ̀ lọ sọ́dọ̀ ìdáyà. Bẹ́ẹ̀ ṣe pé mo ní mò ń bí pé nípa mẹ́sẹ̀gì ti tọmọ sọ fún mi, mo nífẹ̀ẹ́ náà. Tell me, ó kún sọ fún gbogbo tó bá jẹ́ ní ìbúrọ̀ bá ẹja kí n dáríjì ọ́, á máa ní kò sí nǹkan kan. Ó wá dọjọ́ kan obìnrin mo ti wá try tó ó ti pé ọdún kan báyìí tí mo ti ń bi ọ́ nípa ọmọ ò tí ò sọ fún mi lọ màá sọ fáwọn ọmọ rẹ láàárọ̀ yìí. Mi ìjọba báyìí ìyá mi ń gbọ̀n láàárọ̀ ọjọ́ yẹn sọ fáwọn ọmọ rẹ tí wàá sọ fún mi ó dáadáa bá a ṣe pè tán wàá sọ fún àwọn ọmọ pé ẹ tó máa give message fún mi
ṣó fèrè rí wọ́n ní dáàdi ìyá never fail o. Mo ní òkè ohun tó sọ nìyí o gbọ́n bẹ̀rẹ̀ sí wò mí kí ni dáàdi ń sọ yìí. Ṣé ẹ rí ọjọ́ yẹn ìyàwó mi gbàgbé wọn da iná sí lára ni ní ọlọ́pàá ní ọjọ́ yẹn mo sọ tán mo jáde lọ mo ṣiṣẹ́ mo sọ ra nǹkan ọbẹ̀ wálé pé ká tẹ̀bà ìgbà tí màá fi dé ní alẹ́ ebi ń pa mí o àwọn oúnjẹ ti rẹ́dì wọ́n lè sáàbù oúnjẹ tó ní kálukú fún mo dẹ̀ jókòó lórí 3 síta ń bí gbà ẹ̀ ní tí ìtaṣí àmì gbà ẹ̀ lórí kálukú ń jẹ oúnjẹ mo sì tí sọ bẹ̀rẹ̀ ń bá ẹ̀ mo ní ó dẹ̀ ti sọ síwájú pé ẹnìkan ti ń fi ohun kan sínú ọbẹ̀ mi. Ẹ̀yin àti àwọn yóò kí ń jẹun papọ̀. Àjọ ń jẹun papọ̀ ni bó ti ń bọ̀ àjọ ń jẹun papọ̀ ni so mo sì tẹ̀sẹ̀ báyìí bó lọ bẹ̀ ṣe rí báyìí ọbẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ sí ìké sọmọ kí ló wà ń bẹ̀ ìbílẹ̀ ń pa mí mo tún jẹ tẹ̀sẹ̀ ò bá bu ẹ̀bà mi mo fi run ọbẹ̀ last born wa ìké different na mo tún bu ẹ̀bà mi mo tún fi run ọbẹ̀ ẹlòmíì ìdí ọbẹ̀ yìí mi ń jẹ oúnjẹ yìí mọ́ nǹkan wà nínú ọbẹ̀ first born mi ó ní ó challenge oúnjẹ tán dábìtì like it your food mo ní jẹ ibi tó jókòó sí ni bàbá yìí tàṣẹ àná tó gbé sẹ́nu báyìí ó sáré lọ sí bedroom ó ní daddy it is true there is something in your soup madam kí ló wà nínú ọbẹ̀. Àmọ́ ẹjọ́ ń jẹ ni. Oúnjẹ tiẹ̀ lọ́jọ́ ọjọ́ yẹn kò jọ bu oúnjẹ àbọ̀. Madam kí ló ṣẹlẹ̀ wáì tí tèmi fi wá dípẹ́ gbogbo àwọn tó kù. Ó ní bóyá too much of mọ́gí ni too much ọbẹ̀ kan náà ṣé ti bá ń parọ́ ọmọ mi náà tún kọ́. Mo kọ́fà ọ̀rọ̀ yìí bàtà dé matrimonial bẹ̀rẹ̀ wà lálẹ́ mo bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀ fún ìyàwó mi tí mo ti fẹ́ ìyàwó mi báyìí ó ti pé 20 years kò kúnlẹ̀ fún mi rí. Onímọ̀ mo mọ̀ dọ̀bálẹ̀ fún lójú àwọn ọmọ torí pé kí ni I want bá dọ̀bálẹ̀ fún matrimonial bẹ̀rẹ̀ obìnrin even tó bá jẹ́ kí mi kọ́ ni mo ní àwọn ọmọ kò tí ì tó kọ́ àfẹ́ pa mí náà mi ò lè gbé lọ sí court náà mo nífẹ̀ẹ́ tí máa lọ sí court ojú ni káwọn ọmọ wọn fi wò mí obìnrin yìí wọ́n ti fi ṣe léyìí fún mi ẹ̀mí yẹn ti gba ọkàn rẹ̀ mo tó kàn sọ pé leave me alone mi ò sọ fún anybody mi ò sọ mo tún ṣẹlẹ̀ fún anybody ṣé ibo wa yẹn èmi mi fẹ́ pé àwọn tí wọ́n tẹ̀sí mọ́ láti Ìbàdàn wò fi mí lọ́kàn balẹ̀. Àìmọye ìgbà tí àwọn LRTW tí wọ́n ti lò mí wá láti ta wọ́n kàn just dédé àtàkì mi tí n bá àwọn ọmọ mọ̀ àti ìyàwó mọ̀ pé dáàdi ń sunkún ilé ìṣẹ̀lẹ̀ máa pé yá máa sọ fún ìyàwó tó ṣẹlẹ̀ sí pípọ̀ àwọn LRTW yẹ ó wà láwọn tí wọ́n ń lò nìbàdàn. Now nígbà tó wá tó táìmù kan tí mo sọ pé ẹ̀mí mi ti pin kò yé mi tí màá ṣe mọ́ mo ti gbìyànjú lórí àwọn tí ó ń fẹ́ gba ẹ̀mí mi